ẹ rí pé oríṣiríṣi ọ̀rọ̀ ti lọ lójú afẹ́fẹ́ wọ́n jí Sunday Igboho gbé wọ́n Sunday Igboho missing Sunday Igboho is what Sunday Igboho àwọn mélòó ti gbowó lóyìn ọwá sá lọ tó ọlọ́run ọba ìwọlọba tó rí gbogbo nǹkan tẹ̀yìn ò rí wọ́n ló sì ní ẹ̀mí tó bá jẹ́ pé mo gba owó kan lọ́wọ́ olóṣèlú mo wá sá sẹ́yìn ọlọ́run kò bí mi kò sì fi ṣèdájọ́ mi lórí nǹkan tí mo gbé lọ́wọ́ ṣùgbọ́n tí mo bá gbó lọ́wọ́ olóṣèlú kan ọlọ́run ọba ràn mí lọ́wọ́ kó gbálẹ̀ Yorùbá fún mi kó dẹ̀ jẹ́ kó gbálẹ̀ Yorùbá yìí fún wa kó dẹ̀ jẹ́ kórúkọ mi wà ń bẹ̀. Mo kí bàbá mi Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams torí pé àwọn ni wọ́n jẹ́ olórí wa lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí àdẹ́gbọ́dọ̀ mọ́ ṣe nǹkan ká mọ̀ fi tí wọ́n ṣe kí àwọn náà gbogbo nǹkan láyé tọ́lọ́run ni oríṣiríṣi ọ̀rọ̀ ti wá lọ káàkiri Sunday Igboho ti miss Sunday Igboho ti sálọ Sunday Igboho ti ṣe nǹkan wẹ́ ọlọ́run rí mi pé mi ò miss mi ò dẹ̀ sálọ torí pé ọmọ akẹ́ni mi ìṣòjò ẹrù ọ̀dẹ̀ bà mí mo dẹ̀ dúpẹ́ lọ gbogbo àwọn tó ń fún wa ní information náà pé wọ́n fẹ́ dá sídì sí wa lára wọ́n fẹ́ jùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ẹni yẹn ọlọ́run ò ní jẹ́ kójú tì í a dúpẹ́ lọ́wọ́ ẹni tó náà fún information lẹ̀ pé wọ́n fẹ́ gún mi lábẹ́rẹ́ tí wọ́n bá rí mi mú èmi dẹ̀ gbàgbọ́ pé ẹni tọ́lọ́run ò mú ẹ̀dá ò lè mú ọlọ́run ò sì ní mú wa ọlọ́run rí pé gbogbo nǹkan tí mo ń ṣe yìí mò ń gbìyànjú ni ẹwúrú Prado mi tí wọ́n gbé dé yẹn sí oríṣiríṣi ọ̀rọ̀ ti lọ lórí ẹ̀ mo ti ra nǹkan mi láti last year November Dubai mo ti rà á mo dẹ̀ ra àwọn gbogbo àwọn bọ́sì tí wá ń dé lóríṣiríṣi mo ti ra nǹkan mi láti November last year mo fẹ́ fi Prado yẹn sọ ọdún tẹ́lẹ̀ ni ọlọ́run ló ní gbogbo nǹkan lọ́dọ̀ ó jẹ́ kó late olóṣèlú tí ó bá wá lè fún mi lówó tó gbówó kan fún mi ní kọ̀rọ̀ kan tí ọ̀sọ́ ọlọ́run bá tọ́ láyé tọ́lọ́run yóò bínú sí wo olóṣèlú bẹ́ẹ̀ tó bá lè jáde kó sọ̀rọ̀ olóṣèlú tó bá fún mi lówó tó gbówó fún mi pé kí n mọ̀ dá sọ̀rọ̀ Yorùbá ní sàmọ́ kí n sún sẹ́yìn kí n sẹnu fẹ́ tó bá lè sọ̀rọ̀ jáde ọlọ́run dà lámọ̀rí rẹ̀ yóò sì dàgbò nǹkan rẹ̀ gbogbo olóṣèlú tó bá fún mi lówó mo fẹ́ kó jáde bó bá lè sọ sínú pépà kó dẹ̀ dárúkọ rẹ̀ kó dẹ̀ fèpè lé kó búra sí àtọ́ba tẹ́lẹ̀ lèmi náà kó tó jọba àwọn náà ìsolù sí bẹ́ẹ̀ náà so gbogbo nǹkan tá à ń ṣe yìí adúpẹ́ lógún àwọn tí ń dá tọ́rọ́ pọ́pọ̀ tó ń fi ràn wá lọ́wọ́ náà aláwọn kan tó ń fún wa ní nǹkan tó ní àmọ́ dárúkọ tó jọmọ Yorùbá káàkiri tó ń fún wa ní nǹkan pé ìgbà ẹmọ dàkọ mi ọya ẹmọ bẹ́tò lọ tí wọ́n ń dùn sí nǹkan tó mọ̀ pé ilé ìta ń ṣe yìí no going back ni Yorùbá ti lọ ọ̀pọ̀lọpọ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ nú àlọ́kọ̀ gbàlá Yorùbá ọkọ̀ nú àní ìwọ tó bá ti sí inú ọkọ̀ ní kó tètè jókòó níbi tó dáa ọmọ ti pé ó padà gan mọ́tò tó bá dẹ̀ gan mọ́tò ó padà jábọ́ so kí kálukú ó jẹ́ ká jọ parapọ̀ ká wọnú ọkọ̀ yìí lásìkò ọkọ̀ gbàlà lọ́kọ̀ ilẹ̀ Yorùbá nation no going back ní Yorùbá nation là ń fẹ́ mo gbọ́ oríṣiríṣi rumors táwọn kan lọ ń parọ́ mọ́ bàbá mi Ayọ̀ Adébánjọ pé bàbá sọ pé àwọn ò fẹ́ Yorùbá nation pé restructuring làwọn fẹ́ bàbá ò sọ bẹ́ẹ̀ gbogbo bàbá ti sọ fún mi pé àwọn ò fẹ́ Yorùbá nation ẹ kàn mọ́ parọ́ mọ́ bàbá ò sọ bẹ́ẹ̀ wọ́n ní bàbá Ọbásanjọ́ tó pé àwọn ò fẹ́ restructuring Yorùbá nation làwọn abẹ́ àwọn ò fẹ́ Yorùbá nation restructuring làwọn bàbá ò sọ bẹ́ẹ̀ gbogbo bàbá Ọbásanjọ́ ti sọ pé mo jẹ́rìí bàbá lẹ́yìn wọn kò ní ṣe bẹ́ẹ̀ bàbá ti sọ bẹ́ẹ̀ pé àwọn ò fẹ́ Yorùbá nation bàbá ò lè sọ bẹ́ẹ̀ wọ́n parọ́ mọ́ wọn ni nínú bàbá gan òdùn sí ohun tí ń ṣẹlẹ̀ sí Yorùbá náà àbọ̀wò náà fẹ́ lọ jẹ́ fún àwọn bàbá olóòtú bá kú àbọ̀wò tí bàbá Ọ̀yọ́ Adébánjọ ọba gba Yorùbá nìṣẹ́ kó tó lọ àbọ̀wò ló fẹ́ lọ jẹ́ fún àwọn bàbá olówó àbọ̀wò lẹ́fẹ́ káwọn bàbá Ọbásanjọ́ lọ jẹ́ gbogbo náà ń bẹ lẹ́yìn wa lórí pé kí Yorùbá dá dúró gbogbo àwọn ọba wa tí ń bẹ tí mo dákọ̀ ìkọ̀sọ́bà kankan tó gbowó lọ́wọ́ olóṣèlú kankan bí kankan kọ̀sọ́bà kankan tó gbowó lọ́wọ́ Buhari rọ́ni gbogbo ẹnu mo fi ń sọ kọ̀sọ́bà kankan tó gbowó lọ́wọ́ Buhari bí kankan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba náà ń pè mí náà tí mo tèmi náà ń pè tí wọ́n dẹ̀ ń bá mi sọ̀rọ̀ pé gbangban làwọn ń bẹ lẹ́yìn wa àwọn ò lè mọ ṣe fídíò báwa ṣe ń ṣe fídíò ni táwọn bẹ́tò lọ mo dẹ̀ rọ gbogbo àwọn tá à ń ṣe rálì lórí Yorùbá ṣe mọ́ jẹ́ ká bá àwọn ọlọ́pàá Yorùbá jà àwọn ọlọ́pàá Yorùbá ń bẹ lẹ́yìn wa gbangban ẹ mọ́ jẹ́ ká bọ́ ọlọ́pàá jà kò sí tọ́ka ẹ̀ pẹ̀lú ọlọ́pàá ìjọba Nàìjíríà láláàṣẹ mọ́ kò ní ká bọ́ ọlọ́pàá jà ọlọ́pàá ní gbogbo nǹkan ẹ̀ bá ní respect adẹ̀ ní wá ìrẹ̀lẹ̀ èmi ò fẹ́ ká mọ́ bọ́ ọlọ́pàá jà káàkiri ẹ mọ́ jẹ́ ká dàlúrú ká mọ́ bọ́ ọlọ́pàá jà bá ṣe ránṣẹ́ peaceful rally wa yẹn ká mọ̀ bà lọ bẹ́ẹ̀ kò síbi tá à ní gbé rally wa dé agbèdéko agbèkọjá Èkó ní jẹ́pà ní bọ́lá níta ní ọ̀dà lọ́nà ta ló tó bẹ́ẹ̀ àwọn kan ń sọ̀rọ̀ èyí ní jèrè ẹnìkan ní dákò yẹn pé rọ à ń bọ̀ lẹ́kọ̀ọ́
Ọ̀ṣun ẹ má jẹ́ ká gbàgbé Ọ̀ṣun ni on the 15th next week ọdún ní àti fẹ́ ṣe peaceful rally wa lórí Yorùbá Nation no going back ni Ọlọ́run ti gbà fún wa à ń lọ sọ́sùn lọ́n the 15th fún rally Yorùbá Nation òní ni on the 8th 2021 bí gómìnà bá ń bá wa jà yóò ní ká mọ́ tàǹkì gbogbo ọlọ́pàá àtọ́jọ́ ọmọ ọlọ́lé wa ni kò sí bẹ́ẹ̀ àwọn sọ́jà tí wọ́n ń yọ wá bí tí wọ́n fẹ́ mú wa tí wọ́n ń wá lóru tí wọ́n ń yọ kọ́rọ́kọ́rọ́ kiri àwọn ọmọ tó ń ṣe ni wọn mọ̀ pé àwọn ọmọ ṣẹ́kù ńlé wọ́n ti bílíù pé Sunday Igboho sí ńlé wọn mọ̀ pé àwọn ọmọ ń bẹ ńlé Ọlọ́run ń bẹ ńlé Ọlọ́run la fi sọ́lé wa ń bí bẹ́ẹ̀ bá bí kódà kí wọ́n sì lé lọ́dún kan àwọn ọmọ tí ń bẹ ń bí ẹ̀ lè dá wọn mú so gbogbo ẹni tẹ́ wá ń yọ wá lóru tẹ́ ń pẹ́ wá jí mi gbé ẹ̀ lè jí mi gbé èyí tí ìjà àwọn ọmọ Yorùbá tó mọ̀ mí mọ̀ pé mi ì tí ìjà náà mi ì dẹ̀ tí ìbínú èyí tí ìbínú Ọlọ́run fún mi lágbára pọ̀ mo lágbára láti wọnú ilé yẹn láì tilẹ̀kùn mo ní lọ́wọ́ bàbá mi mo jogún ẹ̀ lọ bàbá mi ni Ọlọ́run mo jogún gbogbo agbára tọ́lọ́run fún mi yìí lọ́dọ̀ bàbá mi ni mi dẹ̀ tí ìbẹ́ni kẹkẹjà ohun tí mò ń sọ ni pé gbogbo ẹ̀yin Fúlàní tẹ́ ń gbé àwọn èèyàn wa pa tẹ́ ń kidnap wa tẹ́ ewúrú ọ̀nà ìkónísìn àlèdánì lálẹ́ ń bẹ̀ mọ́ mo ní kí mo ń fi àsìkò yìí mo tún ń túnjọba Nàìjíríà ìlú Nàìjíríà mo tún ń tú President Muhammadu Buhari mo tún ń fi àsìkò yìí nígbà nímọ̀ràn kó bá wa palẹ̀ gbogbo Fúlàní ajínigbé kó ń lẹ̀ Yorùbá fẹ́ wọn mọ́. We don't want Fulani bandits and herdsmen in our land here again. Fẹ́ wọn mọ́. We are fighting for our language, then I'm fighting for Yoruba land. I don't need to speak any English on this matter. Yeah. Ilẹ̀ Yorùbá ni mo wà. This is Yoruba land. Then, English is not my language. Mo ní àṣẹ láti sọ̀rọ̀ pa Yorùbá. Ohun tí mo wá ń bẹ ìjọba Nàìjíríà fún lẹ́ẹ̀kan sí ni pé kí ìjọba Buhari wọ́n dákun kí wọ́n bá wa sọ fún gbogbo àwọn ọmọ Fúlàní tí wọ́n kó sí gbogbo ilẹ̀ Yorùbá. Àwọn ni wọ́n kó wọn wá. Wọ́n kó wọn padà. Fẹ́ wọn mọ́. Yorùbá ní bílẹ̀ Yorùbá wọ̀ mọ́ àmọ́ ìlú wa Yorùbá Nation làwa fẹ́. No going back dẹ̀ ni gbogbo ẹnu mo fi ń sọ. Gbogbo ẹni tẹ́rò pé kò sí lẹ́yìn mi náà ń bẹ lẹ́yìn mi. Ìfẹ́ mo dárúkọ tọ́ra àwọn bàbá mi kan ni mo dá ọkọ kí n sá mo bẹ́tò lọ. Ẹ wo orú ọkùnrin mi náà Fani Káyọ̀dé gbágbágbá ló dúró lẹ́yìn mi. Àwọn ọmọ ọkọ Yorùbá nìyẹn ọmọ ọkọ Yorùbá ni Fani Káyọ̀dé. Ẹ lè mọ bú kẹ sọ tó bá wí pẹ̀lú ẹ̀ ẹ̀yin lè mọ tẹ́ rí kọ̀kẹ́ mi. Ó ń bẹ lẹ́yìn mi gbágbá Fani Káyọ̀dé ń bẹ lẹ́yìn mi gbágbágbá ni. Ọmọ ọkọ Yorùbá gidi ni Fani Káyọ̀dé ọ̀nkú mi nẹ gbangba ní ń bẹ lẹ́yìn mẹ́ ó ní bí wọ́n bá pè mí sí ẹni meeting kí n pè ń wáyé agbọ́dọ̀ jọ débẹ̀ ni ń gbọ́dọ̀ dá lọ́bẹ̀ ohun tó fẹ́ ṣe fún mi òun fẹ́ rí kí n dẹ̀ gbọ́dọ̀ dá mi lórí Yorùbá Nation kí n no going back kí n mọ bẹ́tò lọ kò sí nǹkan kan tó fẹ́ ṣe mí ẹni tẹ́ mi mọ̀ kó dúró tì mí nìyẹn kì í ṣe ẹni tẹ́ ń yọ sùn ti ètè lẹ́yìn wọ́n ní wọ́n ń parọ́ ọmọ gọ́vnà Èkìtì wọ́n ló ní àgbọ̀dọ̀ wá ṣe rálì lẹ́kìtì mo ló ti sọ kí lẹ́ ń parọ́ ọmọ gọ́vnà ọmọ Yorùbá àtàtà ní Fáyẹmí ọmọ Yorùbá tó ṣe ṣáájú ni kì í ṣe pé kẹ́ mọ parọ́ ọmọ gbọ́n gọ́vnà wa wọ̀nyẹn ẹ̀ lè mọ parọ́ ọmọ bẹ́ẹ̀ náà ń parọ́ ọmọ gọ́vnà Akérédolú tó ti pẹ́ tó ti sọ̀pọ́ọ̀tì wa tá ń bọ̀ lóńdó láìpẹ́ ètò ìpò nǹkan ni yóò tún kó ètò tí ó kó mọ́tò jáde tí ó tẹ̀lé wa à ń bọ̀ lóńdó à ń lọ Kwara gbogbo ilẹ̀ Yorùbá láàdé tí kinní kankan ò ní ṣẹlẹ̀ ẹ wo lé ní ìsìn mọ̀ ń bọ̀ lọ́dí ìrókù ń bẹ̀ ó tẹ́ fi mọ̀ pé Yorùbá ní láti ronú nìyẹn á ní láti ronú. Kí ló ṣẹlẹ̀ bàbá? Mo wá ń bọ̀ èmi àti àbúrò mi tó wà mí ní wọ́n bá dorin fún wa níbi ìrókù ọ̀rọ̀ tí mo ń sọ yìí gbogbo ẹni tí máa program tó bá ń bẹ̀ lé ní ọmọ pé bó ṣe ní mo ti ń sọ lọkùnrin Fúlàní yẹn mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi búra fún yín Fúlàní ni máa nu custom tó du irin sí ẹnu mọ́tò mi wọ́n á bọ́ọ̀lẹ̀ bí ọwọ́ wèrè ni wèrè ń ṣe ọ́ ni ọwọ́ aya wèrè ni ní orílẹ̀ bàbá mi lọ ti ń durin fún mi lọ́ba yarí wa lọ gbébọn ó lóun yìnbọn mọ́ mi ó yìnbọn tó bá ti ní tàkọ́kọ́ tó bá ti dún pàù tó yí kejì ẹ̀kẹta wọ́n gbé ọgbìn ni ọba dìjà èmi nìkan àtàbúrò mi ta wà náà kọ̀ lábẹ̀rẹ̀ sí bá wọn jà ń bẹ̀ gbọ̀ngbà tá fi ṣẹ́jú ọmọ Yorùbá ti yá dé àwọn ọmọ Yorùbá ti dé bí omi ó ti dèṣù ọ̀rọ̀ ẹni mọ̀ sọ yìí ó ti dèṣù gbogbo àwọn tó ń bá mi sọ̀rọ̀ ń bẹ̀ àti tó pé rẹ̀ ní deputy controller àti tó pé rẹ̀ ní assistant controller gbogbo wọn pátápátá Fúlàní ni wọn
wọ́n wá kó àwọn ọmọ tiwa tó jẹ́ Yorùbá wọ́n kó wọn lọ sínú igbó Boko Haram wọ́n lọ pa wọ́n wọ́n wá ká àwọn ọmọ tiwọn wọ́n kó wálé Yorùbá ẹ wo orú ọmọ Aisha tó fi rí ẹ̀dì tí ń ka wa ń bí báyìí tó kó bí 165 billion ó sì kó jẹ nǹkan kan ò sì ṣẹlẹ̀. For example ẹ wo iye owó tí Magu kó jẹ olórí EFCC ẹ wo iye owó tóun nìkan kó jẹ tó bá jẹ́ pé ọmọ Yorùbá ni Magu wàhálà yọ wà lẹ́wọ̀n dì sí. Èló ni bàbá mi ọmọ ọ̀la yìí Tafa Balógun èló ló kó jẹ láyé bàbá Ọbásanjọ́ tí wọ́n fi sọ bàbá dẹlẹ́wọ̀n torí pé bàbá jẹ́ Yorùbá ni ẹ ti understand ẹ wo iye tí Magu nìkan kó jẹ nìkan fúnra ẹ kó jẹ wọ́n tún fún ní ambassador of kìnìkan Aisha ọmọ ta something years wọ́n fi ẹ̀ǹdì tínká nílẹ̀ bàbá tiwa níbí lẹ́kọ̀ọ́ ó wá gbé bí 1 billion jẹ wọ́n wá ní kan wọ́n suspend díẹ̀ náà wọ́n tún gbé another Fúlàní wá bẹ́ẹ̀ lórí ilẹ̀ wa ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀sẹ̀ tẹ́ ẹ̀dẹ̀ tají ẹ̀ tún mọ sọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀ tún mọ bú mi kí mo ṣe fún tẹ̀ ń bú mi ẹni wọ́n èmi Messi mo rò pé ẹ ti wọ́ wèrè ta ló Messi ta ni ó jí ń gbé èmi ò kó lé mi sókà kò sẹ́ni tí ó jí mi gbé ta ni ó jí ń gbé ta gbé ta ni lórí pé mo ń béèrè láti ẹ̀tọ́ fún àwọn bàbá fáwọn èèyàn mi ẹ wo iye ọmọ Yorùbá tí wọ́n ti pa wọ́n tún parọ́ wọn láti kú fún mi lówó Àtíkù tó bá fún mi lówó tó bá lè bọ́ta wọ́n bá gbọ́ Yorùbá wọ́n tú ọ fún àwọn tó gbọ́ Yorùbá sọ fún Láúsá tí ń bá Àtíkù ní kọ́ lọ ń bè lọ mi tó bá jẹ́ pé Àtíkù fún mi lówó tàbọ́ bá fọwọ́ rán èèyàn sí mi gan kọ̀rọ̀ tÁtíkù ọba ẹ jáde kó ṣe fídíò yóò parẹ́ tọmọtọmọ ni èmi ò gbowó tó ẹ bá Àtíkù fún mi lówó tÁtíkù ọba lè sọ tàbí kọ́ rán ẹ̀kọ́ bá sọ jáde pé mo fún gbowó lówó yóò parẹ́ tọmọtọmọ ni èmi ò gbowó lọ́wọ́ Àtíkù kankan tí ń bá dẹ̀ gbowó lọ́wọ́ Àtíkù tàbí mo ti ẹ̀ gbowó kì í ṣàtíkù nìkan gan ká ní mo ti ẹ̀ lọ gbowó lọ́wọ́ olóṣèlú kan ipe gbà Sunday mo sọ̀rọ̀ lórí Yorùbá nìṣẹ́ mo lọ sápamọ́ tí mi ń bá sọ kọ́lọ̀ dọ̀rọ̀ mi rú láyé èmi ò gbowó lọ́wọ́ olóṣèlú kankan àwọn èèyàn mi nǹkan ń bẹ tí wọ́n jẹ́ èèyàn ńlá tí wọ́n fún mi ní support lábẹ́lẹ̀ tí wọ́n fún mi ní nǹkan tó yẹ gbà 500,000 gbà 1 million mo fi ràn lọ́wọ́ wọn bẹ́tò lọ wọ́n bẹ táwọn Yorùbá ọmọ tí wọ́n lè jọmọ Yorùbá tàtà àwọn yẹn là ń bá ṣe so fún díẹ̀ yìí mo rọ gbogbo ọmọ Yorùbá ẹjẹ́ àṣẹra wa lọ́kàn bí tí nǹkan dédó Yorùbá ti lọ already no going back ní àti Nàìjíríà mọ́ ọ̀sìnbó ọ̀rọ̀ ẹ̀sìnbó ókè ọ̀pọ̀lọpọ̀ ń pè mí Christian ìjọ mo ti dé ṣọ́ọ̀ṣì kẹ́yìn èmi tẹ́ ń pè Christian yìí nìsín ìjọ mo ti dé ṣọ́ọ̀ṣì adúgbọ́lọ́lá adúgbọ́lọ́gbọ́ àwọn afáwa lálálálá tó ń dìde tó support wa adẹ̀dúgbọ́ ẹwọ àwọn wòlíì tó ń dìde tó ń dìde tó ń sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ ń rìnà ẹ mọ́ rìnà mọ́ èmi sẹ́ńtẹ́ mọ̀ fìdí náà dẹ́rùbà olóyè Sunday Igboho ẹ̀wọ̀n jẹ ẹ sọ́ra ẹ̀wọ̀n kó gun bọ̀ wọ́n fẹ́ gbé yín ta ni wọ́n ń gbé ta ni èmi gangan rìnà jẹ́ tẹ́lẹ̀ rìnà sí mi lọ èmi gangan bàbá rìnà ẹ mọ́ jẹun ń ta ní bá jẹun ta sínú yàrá ní kí wọ́n ti jẹun ní kí ni gbogbo ìrìnà tẹ́ ẹ̀rí sí mi kí n tó bẹ̀rẹ̀ ètò tá à ń ṣe ẹ mọ́ rìnà mọ́ ìrìnà tẹ́ ẹ̀rí ìrìnà déètì tí yóò gbòmìnira ní ká ẹ mọ́ rí ẹ̀fẹ̀ mi lẹ̀ ẹ mọ́ rìnà sí mi ẹ mọ rìnà sí déètì òmìnira yìí pẹ̀tọ̀ ìjọba ẹni déètì òmìnira ọjà lọ pátápátá o then àwọn àfàdúrà jagun tí ń fi àdúrà jagun fún wa pé nǹkan kan gbọdọ̀ sí wa àwọn ni ká mọ̀ dúpẹ́ lọ́wọ́ wọn jù ẹ wo èèyàn tí ń ṣe àdúrà fún wa lẹ́yìn wa ẹ wo ọmọ ogun tá a kó síta tá a ń lọ láyọ̀ tá a ń bá àmọ́ ẹ̀yin lẹ́ni ká mọ̀ sọ̀rọ̀ mọ́ ni mo fi dákẹ́ adẹ̀ ń bẹ́tò lọ ní wẹ́rẹ́wẹ́rẹ́ lábẹ́lẹ̀ ṣùgbọ́n ní ìsìn àbẹ́tò lọ ní wẹ́rẹ́wẹ́rẹ́ lábẹ́lẹ̀ mọ́ àbẹ́tò lọ ní gbangba ká mọ̀ sọ̀rọ̀ mọ́ bó àmọ̀ sọ̀rọ̀ gan báyìí gan kí ló dé gan. wọ́n ní wo GoFundMe lẹ́ fi ra mọ́tò. èmi Àdìsá ọmọ Aládìkún Ọlọ́run rínú mi pé mi gba GoFundMe kankan mi ò gba GoFundMe o Ọlọ́run dẹ̀ rínú mi o so bí ẹni tó rẹ̀ sí GoFundMe tó bá lè sọ pé òun kó GoFundMe kan fún mi kò bá ọ̀tá mi ò ní sọ̀rọ̀ lórí ẹ̀jù bẹ́ẹ̀ lọ mi ò gba GoFundMe mọ́tò mi mo ti rà láti November mọ́tò tó dẹ̀ wọ́n ju mọ́tò yẹn lọ ń bẹ́nu ọgbà mi ń bí tó wọ́n jù lọ dáadáa tó wọ́n ju Prado lọ dáadáa bẹ́nu ọgbà mi ń bí èlò ń ta Prado mo ní G-Wagon mo ní autobiography inú ilé ń bí mo ní GLE inú ilé mi GLE 450 2020 2019 gbogbo ẹkún lórí oríṣiríṣi big man ní mí náà owó gan fún mi mo fi ara Prado bò ẹ̀wé bọ́ọ̀sì tí mo rà dálẹ̀ ni èló ni mo gbà ń bí gan fún mi tí mo fẹ́ fi ra mọ́tò Prado 65 million 65 million mo ra nǹkan mi mo dẹ̀ ra bọ́ọ̀sì yìí tẹ́ wọ́n bẹ̀yẹ̀ mo ra ẹni 70 mo ra àwọn bọ́ọ̀sì kọ̀ọ̀kan ní 70 million tí a rọ́bà ẹ tó bá mi ra mọ́tò yẹn dùbẹ̀ wọ́n pè ní bàbá olówó ní 2020
November tí àrọ̀bà ni mo ra nǹkan mi bẹ́ẹ̀ rí pé 0 kìlómítà kan lọ ẹ̀yọ́ mọ́tẹ́ lọ kó lẹ́kọ̀ọ́ kí lẹ bá lójú aago 0 kìlómítà Dubai mo dẹ̀ ti rà á gbogbo àwọn bọ́ọ̀sì àti Prado yẹn Dubai mo ti ra nǹkan mi èmi dẹ̀ kàn ra bọ́ọ̀sì àwọn bọ́ọ̀sì yẹn pé táwọn ọmọ mi bá fẹ́ dé láti abroad ọlọ́run bùn lọ́mọ wọn jókòó comfortable ní kálukú gbádùn ara ẹ̀ ọyẹ́ ọmọ pé ṣe wọn látàrí ni mo fi rà á tí mi dẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ Yorùbá lápadà mo fi ṣe mo dẹ̀ ra Prado mi pé n fi ṣe December ni èmi ò gbó ṣùgbọ́n tèmi ń jẹ́ kẹ́ mọ̀ ní pé lórí ọ̀rọ̀ Yorùbá nìsàn yìí no going back ni a lè padà torí pé àti débi tá à ń lọ tán kí la fẹ́ padà fún nígbà tá a ti débi tá à ń lọ kí ni a fẹ́ padà fún so gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí join ẹ tètè join wa kò ṣẹlẹ̀ ẹ̀sán ní 2023 ọdún yìí náà ni Yorùbá ó lọ tá a pín ẹ jẹ́ kẹ́nu wá ọjọ́ kò ní ẹ má jẹ́ ká bú àwọn bàbá wa mọ́ ẹ má bú ọba kankan mọ́ mi ń fàyè sí kẹ́ni kankan bú ọba kankan ẹ má bú ọba ẹ má sọ pé ọba kankan gbowó bí Buhari bá fáwọn ọba olówó owó sàrà ló fún wọn owó tó ti jẹran àwọn bàbá wa tí wọ́n ti kó jẹ táwọn àìsàn wọn ti kó jẹ ni wọ́n ń dá padà ẹ̀dẹ̀ mọ́ bọ́lọ́pàá kankan jà ẹ jẹ́ ká mọ̀ serali wa ní peaceful ohun tí mo tún sọ ni pé ẹ sọ fún Buhari ẹni tó bá mọ̀ tí ó bá gbọ́ Yorùbá ẹ sọ fún Láúsá bí ó sì gbà Haúsá ẹ sọ fún léèbó pé àfẹ́ Fúlàní kankan lórí ilẹ̀ bàbá wa mọ́ àfẹ́ Fúlàní bandit kankan lórí ilẹ̀ Yorùbá mímọ́ iṣẹ́ dẹ̀ ti bẹ̀rẹ̀ láti Monday fúnra mi màá mọ̀ wọgbó ti Fúlàní báyìí mo sọ fún gbogbo ẹ̀yin Fúlàní tẹ̀ ń bẹnu gbólẹ̀ Yorùbá pé ẹ palẹ̀ ẹrù yín mọ́ iṣẹ́ ti bẹ̀rẹ̀ lórí yín fúnra mi mo fẹ́ mọ wọnú gbó tì yín mi ò ní sọ̀rọ̀ kí wọ́n ṣe bẹ́ẹ̀ o láti Monday lọ àlàáfíà gbọ́dọ̀ wà lórí ilẹ̀ Yorùbá agbọ́dọ̀ gbọ́pọ̀ jẹ́ nìkankan gbẹ́bí kàbí wọ́n ń dá títí mọ́tò tó mọ́ láti Monday lọ níṣẹ́ ti bẹ̀rẹ̀ mo rẹ̀ ti bọ́ọ̀sì ti dé dáadáa táwọn ọmọ lò wọnú gbó iṣẹ́ ti bẹ̀rẹ̀ afẹ́ wọgbó tira afẹ́ jọ ọmọ báwa lánilé ọmọ fẹ́ fi Yorùbá hàn wọ́n afẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé Yorùbá yàtọ̀ sí Fúlàní gbogbo ọmọ tẹ́ kó lọ́wọ́ ẹ sùúrù láì gbà lọ́wọ́ yín ìsílẹ̀ gbogbo onúgbó la fẹ́ atẹ́gùn sí gbogbo onúgbó lẹ Yorùbá la fẹ́ torí nígbà tí Yorùbá tá a bá tètè jẹ́ káwọn pípín mọ̀ pa lé tá a bá gbòmìnira tán wọ́n fẹ́ mọ gba báńdìrì wa wọlé a gbọ́dọ̀ táìtì gbogbo báńdìrì wa láti ṣe lọ ni tó ti ń ṣe Yorùbá dẹ̀ ní igi gogoro mọ́ gun mi lójú òkèrè lè yóò ti mọ dọ́njẹ o tó ti ń ṣe. ká tó máa bọ́rọ̀ lọ àmọ̀ràn wo gan lẹ fẹ́ fún gbogbo ọmọ káàárọ̀ òjìrè àmọ̀ràn wo gan lẹ fẹ́ fún gbogbo wa. àmọ̀ràn tí mo fẹ́ fún gbogbo ọmọ Yorùbá mi tí nǹkan dúdú sí ni pé Ọlọ́run ti ṣeun ẹ̀yin náà fúnra ẹni tó bá lójú nú yín ó ti rí pé Ọlọ́run ti ṣeun àwọn díẹ̀ tó kù ẹ̀jẹ̀ àṣírà wa lọ́kàn ká ṣírà wa lóṣooṣù ọwọ́ ká lè mọ̀ rí àwọn èèyàn kọ̀ọ̀kan tí ń jẹ lọ́dọ̀ àwọn olóṣèlú yẹn wọ́n mọ lọ bá wọn so ti yẹn sìn a máa rí àwọn kọ̀ọ̀kan tí wọ́n ń jẹ lọ́dọ̀ wọn tí ó sì mọ lọ bá wọn ẹ fà wọn yún lẹ̀ wọn ò lè dá wa mú ibi táwa ń lọ làwa ń lọ no going back ni èmi gbogbo ni mo fi ń sọ ìwọ tó o bá fún mi lówó ní kọ̀rọ̀ pé kí mọ̀ ṣe Yorùbá nìsan mọ́ mo ti ń takù ẹ̀ tó o bá tètè bọ́ta lórí owó tó fún mi kó tètè bọ́ta kó wà lè wá rówó rẹ̀ gbà padà kó tètè bọ́ta no going back lọ́rọ̀ Yorùbá nìsan kò sówó tẹ́ lè gbé fún mi tẹ́ fẹ́ fi stop mi lórí ọ̀rọ̀ Yorùbá nìsan yẹn kò dẹ̀ sẹ́ tó lè stop mi àfọlọ́n tó ní mi dẹ̀ lè pa mí gbàgbé ẹ̀yin wo pátá ni dá sí ìsìta ńlá bẹ́ẹ̀ wá ń sí rè ẹjù ta ní bọ́ǹbù kọ́ ẹjù ara lẹ́ràn gbogbo ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ bá ju bọ́ǹbù èmi ọ̀rọ̀ ara sí i láti sí lọ ká mọ̀ ọ̀rẹ́ ara síra wa gan gbogbo ẹ̀ tí wọ́n ti sọ̀pọ̀tì wa mọ̀ ọ̀rẹ́ ara sí i gan ẹ má jẹ́ náà bí mi ẹ má jẹ́ bínú sọ̀rọ̀ ẹlẹ́ni wọ́n mọ̀ sọ̀rọ̀ wọn ẹ̀ tí wọ́n ti sọ̀pọ̀tì wa gan á mọ̀ ọ̀rẹ́ ara sí i ni á fi Yorùbá hàn yín kò burú. bàbá wa mo mọ̀ pé àwọn tó ń wò yín tó ń gbọ́ yín ọkàn wọn ṣẹ̀fẹ̀ máa balẹ̀ torí pé láti bí ọ̀sẹ̀ bíi 6 awuyewuye tó lọ káàkiri yẹn ó mìlú díẹ̀ adẹ̀fẹ́ yé wọn pé kò séwu. gbogbo ọmọ Yorùbá tí ọkàn mi pé báyà wọn jí mi gbé wọn ò jí mi gbé ẹ fọkàn balẹ̀ ìfẹ́ mi lẹ ní nǹkan gbogbo fún yín ìgbé kankan fún yín bọ̀ ìfẹ́ mi lẹ ní ẹ fọkàn balẹ̀ ìwọ̀n ò jí ń gbé ìwọ̀n ò mísì ẹ fọkàn balẹ̀ so ẹ jẹ́ ká tún múra díẹ̀ sí inú mi dẹ̀dọ̀ pé gbogbo ẹ̀ tẹ́ ń tẹ̀lé mi tẹ́ ń bá mi jáde rálì tí mò ń pàṣẹ fún ẹ̀yin náà rí pé tán bá ti mú yín ni mò ń gbà yín lẹ̀ lọ́wọ́ kan kò sẹ́ni kankan tí ó mú yín bí kankan kò sọ́lọ́pàá kankan tí ó mú yín ẹ̀tọ́ wa là ń béèrè fún ẹ̀tọ́ wa là ń béèrè kò sẹ́ni kankan tó lè dẹ́rù bá lórí ilẹ̀ wa ẹ gbàgbé kò sí gọ́ọ̀mẹ̀ kankan tí ó ní ká mọ̀ sí rálì state owó. ó dẹ̀ wà under United Nations chapter. bí o tiẹ̀ sí lọ́dọ̀ United Nations gangan ilẹ̀ Yorùbá lè mímọ́ kọ́là orí ilẹ̀ Yorùbá la wà á ṣe rálì
bí ó sì London Yorùbá ní sàbẹ́ abẹ́ United Nations kí lọ́kàn mi kàn lọ́nà nẹ́sẹ̀ United Nations múlẹ̀ United Nations bọ́ bá wù yìí ẹ wá tètè tẹ́ bá fẹ́ ẹ tètè bá wa ṣe ká tètè pín tó bá dẹ̀ wù ìjọba yọjú á pín fúnra wa bẹ́ẹ̀ wá pín fúnra wa gan bọ́ bá wù London ọ yọjú kẹ́ wá tètè pín ẹ̀yin náà lẹ bà ẹ̀yin náà lẹ dàrú ẹ̀yin British kó náà ní ẹ̀yin London wẹ̀rẹ̀ ẹ̀yin náà lẹ dá kó bá wa ẹ̀yin náà lẹ gbẹ́gbẹ́ra fáwùsá ẹ̀yin London náà lọ gbàgbára fáwùsá ní Fúlàní fi ń pàṣẹ lórí wa ẹ wòye Fúlàní 6 million ó tó 6 million wọ́n control over 200 something million people ṣé mo Yorùbá jẹ́ búkú ni aláàbáyé ṣe mọ́ ẹ mọ̀ wípé nígbà tí tọkọ̀ inú àfẹ́ sí ó ń ké díẹ̀ pé ẹ̀yin èèyàn mi yẹ gbọ́ èmi ọkọ̀ yìí tó bá ti sí omi ó gbé yín lọ ọkọ̀ yìí láàfin ló ń gbà tómi tí jí omi tọ́lọ́run fẹ́ fi já yín bá dé inú ọkọ̀ yìí láwà tá a fi ṣéèfù ọkọ̀ gbàlà lọ́kọ̀ Yorùbá nìsan ẹni tí ọba èyí tẹ́ bá jẹ́ ìmìnira bàbá wa torí VIP àti fàyè síìtì tí lẹ́nu VIP tẹ́ jókòó tẹ́ bá lọ tárúgbó bá gán mọ́tò tó bá bọ́lẹ̀ lórí express ẹ̀ kù ni o ẹ tètè jọyìn wa kalẹ̀ fún ibi tẹ́ jókòó nínú ọkọ̀ òmìnira yìí kẹ́ jókòó mi tó dáa dẹ́ẹ̀ mo ń fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin tẹ́ ń jà sí president ẹjọ́ ọmọ Yorùbá ẹ mọ̀ dára yín láàmú ẹ wá sí president lórí ilẹ̀ Yorùbá nìsan òun lọ́rọ̀ yín lọ́rùn yóò pè yín ẹ tètè kó tó léètì ẹ lọ tètè ṣe fídíò ẹ support wa ẹ sọ fún wa pé ẹ support wa tẹ bá ti wá sọ pé ẹ support wa ẹ wá wò báwa ní ọjà fún ibà ní jà fún yín ẹ ṣe fídíò èmi ò ní dákun yẹn ṣùgbọ́n yẹn bàbá wa tẹ́ ń sáré gbọ́ ẹ tẹ́ kóra yín jọ tẹ́lẹ̀ fẹ́ sí president lórí ìwèrè Nàìjíríà ò pé èyí ó kọyán ìran yóò kàn bàjẹ́ náà ni bẹ́ẹ̀ náà ẹ débẹ̀ náà bí wọ́n bá gbé fún ipò àríwá gbé fẹ́yìn náà bákan náà ni ẹ bákan náà ni kò sí nǹkan kan tẹ́ ẹ ṣe ẹ lè ṣe nǹkan kan ẹ wo Dubai nígbà tí Nàìjíríà yá Dubai lówó ẹ wo gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ìlú ẹ wo Germany ẹ wo gbogbo ìlú wọ̀nyí káàkiri tẹ bá dé Kútọ̀nù sí Kútọ̀nù ti fáìn gan nígbà tó Ọlọ́run yẹn president tó dáa fún wọn abẹ́ẹ̀kọ́ ni Ọlọ́run yẹn olórí tó dáa fún wọn ń bẹ̀ àwọn olórí ìwèrè làwọn ní ń bí ṣé bàbá ṣe kankan nísìn bàbá bá gbogbo ẹ̀jẹ̀ ni ẹ wá ní àwọn pin bàbá ò lè ṣe kankan ṣé bàbá àwo ni bàbá tí ò lè ṣe kankan bàbá tó ti darúgbó bó ti kúrò bí òkúta náà tẹ bá ti jẹ tábà ti jọlọ tán ẹ wá sí president ilẹ̀ Yorùbá nìsan àwọn òkú èmi òkú ní ṣe kánsílọ̀ mi ò ṣe kankan ń bẹ̀ ṣùgbọ́n ẹ̀yin náà là ń jà fún àwọn ọlọ́pàá wa là ń jà fún àwọn sọ́jà tiwa là wà ń jà fún ìyẹn jẹ́ tí wọ́n yin àwọn ọlọ́pàá wa jẹ́ ilẹ̀ Yorùbá yìí ti pọ̀ jù ìyẹn jẹ́ tí wọ́n yin àwọn sọ́jà ọmọ Yorùbá jẹ́ ti pọ̀ jù là ń béèrè ẹ̀tọ́ wa fún wọn kò sí kankan tá à ń béèrè jù bẹ́ẹ̀ lọ à ń béèrè ẹ̀tọ́ ọlọ́pàá Yorùbá fún Yorùbá ni à ń béèrè ẹ̀tọ́ sọ́jà tó jẹ́ ọmọ Yorùbá fún sọ́jà à ń béèrè ẹ̀tọ́ custom tó jẹ́ ọmọ Yorùbá fún custom ẹ wo bí custom ti wá ń kó ọjà àwọn ìyá mi inú gbàgbé inú Bódìjà ń bàdàn ní ìdúnmọmọ sọ ẹ kó rí bẹ́ẹ̀ àwọn SS náà tó ń dá tọrọ tó ráìsì àwọn náà tó ń dá tọrọ fàyàwọ́ ó tiẹ̀ wá fún yẹn gan ìlú ti bàjẹ́ aláàṣemọ́ kíkọ́ SS DSS káwọn náà tó mọ lọ kó ráìsì káwọn náà tó mọ dá sọ̀rọ̀ fàyàwọ́ Boko Haram Boko Haram ń bẹnu gbó DSS ọkọ rí bẹ́ẹ̀ kọ́ lọ pa Boko Haram Boko Haram ń bẹnu gbó kọ́sítọ̀mù ọlọ́bẹ kọ́ lọ pa wọn o àwọn ìyá tí wọ́n lọ ń gba owó gbọ́múlé láńtà tí wọ́n lọ ń ṣe bẹ́ẹ̀ bójí ojí mi ẹ wá lọ ń kó ọjà wọn kódà bẹ́ẹ̀ bá ń ṣe rẹ́sì lórí nẹ́sì ọ̀fẹ́ sọ̀kalẹ̀ kí ló dé gan adìrẹ́ àbáyé ṣe mọ́ ẹnu fi ṣe náà ó ti tó kí la ṣe fún yín gan tó wàá fi jẹ́ pé Yorùbá lẹ́wà gbógun tì àwa la ní omi àìsàn ní gbowó ń bẹ̀ àìsàn Fúlàní ní gbowó ń bẹ̀ kálọ̀ ọmọ Yorùbá ló gbé ló bá mú 5 million jẹ ní tínká Fúlàní ó ti rán lẹ́wọ̀n ẹ wà mọ̀ sọ ẹ̀yin àwọn kan náà tún pẹ̀lú àwọn ní EFCC àwọn ń lé àwọn ọmọ ọlọ́mọ káàkiri àwọn ọmọ yahoo tó pé picking pocket ó lè tí kẹ̀mọ́ yọ owó lápò ní wọn àwọn sẹ́nitọ̀ wa àwọn gọ́vnà wa àwọn ọ̀nẹ́rẹ́bù wa tí wọ́n jẹ́ amúrọ̀bà tí ń rọ̀bù báńkì kí ló dé tí EFCC ọ̀lọ́ mú wọn ẹ wo sẹ́nitọ̀ olóríire kan tó sọ̀rọ̀ tó tọ́ yarí ẹ ti rí pé olóríire nìyẹn tiẹ̀ dẹ́nẹ́ o bàbá mi ọ̀gá custom tẹ́lẹ̀ yìí Fádáhùnsí ìyẹn náà sódodo ọ̀rọ̀ irú àwọn sẹ́nitọ̀ tá à ń fẹ́ ta tó ṣe àwọn ọmọ Yorùbá dáadáa tó ṣe ránṣẹ́ nìyẹn níbẹ̀ làwọn kan dẹ̀ ti jókòó ẹni wọ́n bá ti dé Àbújá sẹ́nitọ̀ tẹ̀ ẹran lọ ẹ wo ọmọ mi Sinapela ọmọ oró ọmọ dáadáa alálùbáríkà ọmọ tó ṣe ránṣẹ́ ó yarí ó ní tẹ̀bá jẹ́ kí n sọ̀rọ̀ ó sọ̀rọ̀ orí internet ìyá ń jẹ́ àwọn fámìlì mi pọ̀ ẹ wo sẹ́nitọ̀ yẹn náà ó sọ̀rọ̀ ó dẹ̀ sunkún. bàbá wa Paul Adéfarasí náà sọ̀rọ̀ ó ní Nàìjíríà is a scam. scam nílùú yìí adẹ̀lẹ́ àbáyéṣemọ́ scam ní àbáyéṣemọ́ afẹ́ lọ ní ẹ wà mọ̀ lé àwọn ọmọ kéékèèké kiri ẹni wọ́n ṣe yahoo tí wèrè EFCC kan tí ó rí rí ó bá burú
tó bá lọ fọ́ kan ọmọ mi kan tó bá níyàwó ni tí n bá gbá ẹ mú ẹ ṣòfò ni kí ló dé gan ẹ wà mọ lé àwọn kéékèèké kiri ẹ mọ pé wọ́n yàwó ẹ mọ bù wọ́n so àwọn sẹ́nitọ̀ tó yẹ kẹ́ lọ mú àtàwọn fẹ́dọ̀ ọ̀nẹ́rẹ́bù fúlàní tó yẹ kẹ́ kó ìjọ tẹ́ ti ń ṣe EFCC tẹ́ ń lé ọmọ yahoo kiri àti gbọ́ pé EFCC mú ọmọ yahoo kankan ní Haúsá rí àti gbọ́ pé EFCC kankan ó lé ọmọ fúlàní kan mú níbi kan rí àfàwọn ọmọ Yorùbá náà mọ̀ mú káàkiri kí ló dé kí la ṣe fún yín gan àdìlá àbáyín ṣe mọ́ èdè wọ̀ papọ̀ wáwọ̀ papọ̀ àtàwọ̀ papọ̀ ẹ mọ lọ́nà yín káyọ̀ EFCC fi fún wa tẹ́ mọ̀ bá mú tó bá wà kí n ti yín gan gbogbo EFCC tẹ́lẹ̀ yẹn náà sì fúlàní lọ lórí wọn bẹ̀ Yorùbá òun ò ní fi Yorùbá bẹ̀ láíláí kí ló dé gan kí ló ṣẹlẹ̀ kí ló dé gan kí ló ṣẹlẹ̀ ẹ wo gbogbo EFCC ta nílẹ̀ fúlàní àtàwùsá ni wọn kò sí Yorùbá kankan bẹ̀ Yorùbá tó bá wà ń bẹ̀ kò ní ní ránkì constable ní ọ̀jẹ̀ gbogbo parastatus ta nílé nílùú ta aláwà yìí fúlàní ni kí ló dé gan ṣé wọ́n ṣe ń sọ lórí nìyẹn adìlá àbáyín ṣe mọ́ kì í ṣèjà enough is enough ó ti tó Yorùbá nìṣẹ́ la fẹ́ no going back dẹ̀ ni so mo rọ gbogbo ọmọ Yorùbá tí ẹ bá ti join ẹ tètè tẹ Yorùbá ara yín pé ẹ mọ̀ dá àwọn olóṣèlú kan táwọn ń sọ̀sọ̀kúsọ lẹ́yìn wọn ò ní làákàyè wọn ò ní làákàyè kankan àwọn ọmọ tó ń ṣe ohun táwọn jẹ ni wọ́n ń rún wọn òru ta ọjọ́ ọ̀la àwa àwọn ọmọ wọn tí ń bọ̀ lẹ́yìn oúnjẹ òní tó máa fún wọn bíi 10,000 20,000 tó ń fún wọn lé nìyẹn ìyẹn nìkan òun náà ń rò fún òru ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn ọmọ Yorùbá tó bá jókòó tó ronú jinlẹ̀ tó ro ọjọ́ ọ̀la àwọn ọmọ rẹ̀ yóò ẹ bá ń lọ ìlú káàkiri àwọn tí wọn làwọn ṣèjọba lé wa lórí wọn ò ní plan fún wa ọmọ káàrọ̀ jìnnì dẹ̀ wà ní gbogbo àgbáyé ẹwọ bí táwọn ọmọ Yorùbá wà káàkiri wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe wàhálà iṣẹ́ aláṣẹfẹ́ kúnú tútù burúkú aláṣẹ dúrógbó ẹwọ ìyá tí ń ja ọmọ Yorùbá káàkiri mo wo program kan ní intro tí wọ́n mú ọmọ Yorùbá kan tó lọ ń parọ́ pé bàbá òun àti ìyá òun ti kú tó fẹ́ sáwọ́ bẹ̀ láti pé kóun sá lè rọ́nà kóun lè mọ orí nǹkan kan sí jẹ kóun lè mọ sẹ́ndì owó sáwọn fámílì ẹwọ ayé Yorùbá lóde ẹwọ ìyá tí Fúlàní fi ń jẹ wá àwọn ni wọ́n ń ṣe burúdi sèjì àwọn náà jẹ́ kí dọ́là wọn torí wọ́n mọ̀ ìyàwó Buhari ń gbé owó yẹn fún àwọn fámílì wọn kọ́ mọ sẹ́ kọ́ mọ tà wọ́n ń tà lọ́wọ́n fáwa àwa tá a lépo tá a ní gbogbo nǹkan tá a lómi wọ́n fi ìyà rẹ̀ jẹ wá kí ló wá dé táwọn Yorùbá ò ní parapọ̀ ẹwà ọmọ Ìgbò ń sìn wọ́n ti lọ Biafra ti lọ ẹjú kẹnikẹ ìjókòó sí àwọn Biafra ti lọ IPOB ti lọ àwa ni ká tètè tẹ̀lé wọn kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe gbogbo ẹni tẹ́ẹ̀dẹ̀ mọ̀ mo fẹ́ kẹ́ mọ̀ lẹ́nì kọ́dún tó parí Yorùbá lọ iṣẹ́ tọ́lọ́run ti parí lọ́rọ̀ Yorùbá ọ̀rọ̀ Yorùbá yìí Ọlọ́run ti parí ẹ̀ so gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa a tún fi àsìkò ibẹ̀ yìí à ń rọ̀ yín ẹ sọ̀rọ̀ jáde ẹ mọ́ bẹ̀rù kankan mọ́ kò sí nǹkan kan mọ́ wọn ò lè ṣe nǹkan kan fún yín kò sí nǹkan kan so gbogbo ẹ̀yin kábíyèsí wa Ọlọ́run jẹ́ mi yóò gùn fún wa àárí gbogbo yín pẹ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń bú ọba ẹ lọ stop èmi náà ti bọ́ bá ọmọdé ti bẹ̀bẹ̀ èmi ti bẹ̀bẹ̀ ti pẹ́ kí kábíyèsí mi dáríjì ọ̀rẹ́ ti dáríjì mi bàbá ti dáríjì ọmọ èlé tó tún fi ń lọ ń pẹ́rẹ́wó ọ̀ ní rìsà èèyàn ò ní rí ọ̀sàbí àfin ní ọmọ mi Òṣùpá lọ́kọrin ọkẹ́ jẹ́ pé kò fi ọ̀ní síbi orin rẹ̀ ni ó ní ọ̀sàbí àfin láláàfin kò sí rí fín ọ̀sàbí àfin ní aláàfin ó ní kò sí rí fín àkàndá lalákẹ́ ẹmọ́ òwúlẹ̀ kó kéré òwú tán fi ránṣọ́ olóòwúlẹ̀ ń jówó ẹni sọ̀rọ̀ asẹ́yìn lẹ́yìn ẹ̀yìn mú sí bàbá mi Olúgbọ́n àtàwọn bàbá wọn ti bá ń bẹ bàbá mi Ọ̀ọ̀ni ti pẹ́ bàbá dẹ̀ ti dárí jọmọ ẹ̀ ṣùgbọ́n ẹni tẹ́ fẹ́ mọ kásà pé kẹ́ni ọmọ fọba táyé ẹ stop ẹ bàbá wo Olúwo àti ń bá wọn náà sọ̀rọ̀ kò yé wọn tẹ́lẹ̀ ni wọ́n láà pé àwọn sí làwọn fi ń sọ ogun táwọn ń sọ yẹn ohun tí bàbá Olúwo sọ nìyẹn so ti yẹn sìn so wọ́n ní pé àpè àwọn sí làwọn fi ń takù wà bàbá wa Olúwo àti pè é sí báyìí ṣe mọ̀ pé mi àti ìjọ mọ́ra bàbá sọmọ ni bàbá mi ní ẹ̀wọ̀n yín mo sì jẹ́ bàbá mi Olúwo ẹjọ́ èmi o ẹ tètè wọnú ọkọ̀ ọ̀nà ayé o mò ń bẹ̀ yín ni o ẹ mọ́ tẹ̀lé Fúlàní o Fúlàní ò lórí kankan tí ó ṣe yín Fúlàní ò ní oore kankan tí ó ṣe yín bàbá wa Olúwo Fúlàní ò ní oore kankan tí ó ṣe yín ọkọ̀ Yorùbá Nation dẹ̀ ti fẹ́ sí kódà gan wọ́n dàgbọ́n náà lọ chájì bátìrì ẹ̀ ni ó pọ́n kíkì ẹ̀ ló kú o tí wọ́n bá wà lọ kíkì ọkọ̀ Yorùbá Nation yẹn tẹ́ ẹ̀ bá lọ ráyè ìjókòó ẹ̀ tẹ́ ẹ̀ tí ì jọyìn wáyé bàbá wa tẹ́ ẹ̀ tí ì jọyìn sọ yẹ kẹ́ mọ́ gán mọ́tò kẹ́ lọ bọ́lẹ̀ lórí express ó bẹ́ẹ̀ ta kẹ́ tètè jọyìn tájọ wà ń bí kẹ́ tẹ́ fọ́ torí pé gbogbo àwọn bàbá wa Adébánjọ ni o bàbá wa Akíntóyè ni o bàbá wa Ọbásanjọ́ gba àwọn bàbá wa bàbá mi Olúgbọ́n wa kábíyèsí wa Ọọ̀ni Aláàfin gba àwọn bàbá wa bàbá wa Ààrẹ
Ọ̀nà Kakanfò gbóbi tó máa jókòó àyíká àfilẹ̀ fún ọ́nù ọkọ̀ Yorùbá Nation lọ́yẹ̀ kẹ́yìn náà wá bàbá Olúwo wọ́n kẹ́yìn lọ gẹ́mọ́tò ẹ tètè torí pé bàbá mi ní mò ń wá sọ́dọ̀ yín ẹ̀yin náà sì ń wá sọ́dọ̀ mi tẹ mọ̀ bẹ́ẹ̀ tí mo wá mọ́ kí pé bàbá mi kẹ́ pẹ́ láàfin ẹ̀yin náà rẹ̀ ọmọ mi mọ́ ń bọ̀ wá kí ọ bàbá ní ọjọ́ orí kọ́nà fi ń ṣe nǹkan bàbá wa lẹ jẹ́ tẹ́ bá ti wà ń pò wa nípò tẹ́ ń pò ọba tẹ́ wà yẹn bàbá wa lẹ jẹ́ àdẹ̀gbọ́dọ̀ rí fín àgbọ́dọ̀ sọ ọ̀rọ̀ òdì sí yín so mọ́rọ̀ gbogbo ọmọ Yorùbá tẹ́ ń bú àwọn bàbá wa ẹ mọ́ bú wọn mọ́ ẹ dákun ọ̀fọlọ́ǹbẹ̀ torí pé kíní yìí ní ìsìn ó ti dé góńgó pé ó ti dé clamas àwọn náà dẹ̀ máa gbé fúláàgì lé lọ́wọ́ àwọn bàbá wa iná máa gbé fúláàgì Yorùbá Nation lọ́wọ́ kì í ṣe àwa gbọ́dọ̀ fàpọ́nlé fún wọn tọ́lọ́mbà dẹ̀ ti ṣe tí adébítà ń lọ ẹ rí i pé ọba ní kọ̀ǹtró wọn ní Saudi ọba ní kọ̀ǹtró wọn ní Dubai àìmọye ìlú bẹ́ẹ̀ lọ́ba ń pàṣẹ nílẹ̀ tí wọ́n ń bí náà tẹ́lẹ̀ ọba ní ń pàṣẹ àwọn olóṣèlú wa yìí ni wọ́n yí gbogbo nǹkan pọ̀ mọ́ àwọn bàbá wa lọ́wọ́ ṣẹ́dẹ̀ mọ̀ àwọn bàbá wa yẹn wọn ò ní fẹ́ kí wọ́n yẹ̀yẹ́ àwọn wọ́n á gbọ́ pé wọ́n lé ọba kan láàfin tí wọ́n dẹ̀ nígbà tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ yẹn arúgbó yóò tí ì gbọ́n pa lè gbèjà wọn kì í ṣe irú àsìkò yìí lolóṣèlú kan pé òun lé ọba kan láàfin níjọ́ náà ni ó kù tí gọ́vnà kan bá dábàá ilẹ̀ Yorùbá ń bí pé òun yọ ọba kan wọ́n fọlọ́n tó ní ẹ̀mí mi búra gọ́vnà ò ní dẹ́rọ̀ ẹ̀wọ̀n ẹ̀yin bàbá yẹn fọkàn balẹ̀ ẹ láwọn ọmọ tó kojú ẹ̀ wọ́n fọlọ́n búra ẹ̀yin bàbá mi tẹ jẹ gbogbo ẹ̀yin ọba wa ẹ fọkàn yín balẹ̀ ẹ mọ́ bẹ̀rẹ̀ àwọn olóṣèlú yẹn lásìkò lọ́wọ́ tá a jọ wà yìí kò sí bá olóṣèlú kan tó lè yọ ọba kan lọ́dọ̀ ẹ̀tọ́ lórí pọ́ support Yorùbá Nation olóṣèlú wọn kan babalábá bá àbùkù níbo kò ní dẹ́rọ̀ ẹ̀wọ̀n mọ́ ohun tá a jọ ń fà yìí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gbélé gbà ni brother mi wọ́n fi gbogbo family rẹ̀ lẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá ó wá wá sí Nàìjíríà ọmọ ọkọ ni wọ́n ohun tí ń kálukú bọ́ wá fẹ́ kí wọ́n mọ sọ́ńpà rẹ̀ wá dá sẹ́yìn etí ni kí lọ́kàn wọ́n làwọn yẹn ibi táwọn ń lọ yẹn làwọn ń lọ gbogbo tẹ́ bá dé sọ́ńpà gbó ọ̀rọ̀ ẹ̀yìn ni kò sí tọ́kàn mi ibi táwa jọ ń lọ yẹn táwa dẹ̀ mọ̀ àwọn tó ń sọ pé bí illiterate ni bàbá kí ni wọ́n fọ ìbò ṣe kí lọ́kẹ̀lọ́kẹ̀ ìbò àbórí bàbá ìbò ń sí rẹ̀ ìbò òun náà ta sọ́sọ́sọ́ ní British fi sọ wá Adéyínká grandson tèwo ní jẹ́ mi wò rírí gbèrè kan tó lóun Yínká àbí grandson tó bá bí ire kọ́ bá sọ lójú mi ó ní wọ́n sponsor yín ni nítorí ẹ̀ ti burú ṣé bàbá rẹ̀ ní sponsor mi òun náà sponsor àbẹ́ mi so òun náà sponsor ní àbẹ́ mi ẹ mọ́ ń parọ́ ni ẹ mọ́jọ kó bá bàbá Tinubu ẹ mọ́jọ kó bá bàbá Tinubu mi ò fẹ́ ká fẹ́ nùkan bàbá yẹn bàbá Tinubu ó sọ̀rọ̀ sókè láìpẹ́ ìpè tiwa lòun ń ṣe torí bàbá gẹ́mọ̀ pa àwọn Fúlàní ò ní fún tíkẹ́ẹ̀tì wọn ń tàn wọn ni tíkẹ́ẹ̀tì Yorùbá Nation bàbá padà gbà yọ padà á sí president Yorùbá Nation ni Tinubu ń bọ̀ bàbá wa ní ẹmọ́jà aṣọ ń pa ẹ̀mí òfin ìyẹn tó pẹ̀lẹ́ ní grandson tó ló ń gbìjà Tinubu yẹn ṣe bàbá ọ̀rẹ́ ń sẹ́ nígbà tí kan pẹ̀lẹ́ lójú dùn tí ló ń gbìjà Tinubu nígbà mo gba ti fún ẹni tó ọpọlọ ti dorí kodò tọpọlọ ń dùn ọkọ bí àbí ẹ mọ̀ pé Yínká sọ yẹn ọpọlọ ń dùn ni ẹni tó ti tẹ irin mọ́lẹ́sẹ̀ ìlú èbó tí ó lè jáde yẹn lẹ́ máa sọ ń parẹ́ ẹni tó de sẹ́kẹsẹ̀kẹ̀ mọ́lẹ́sẹ̀ ìlú èbó tó fi ń sọ tí ọmọ tí ń ṣe mọ́ ọpọlọ rẹ ti dàrú yẹn ọmọ gangan. ká tó máa mú wálẹ̀ bàbá mi ẹ bá mi kí gbogbo àwọn diaspora. mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń bẹ lu ìbò pátápátá ẹ kéré òkú délé ẹ ní kwájò láíláí ẹ mọ lọrí ẹ mọ bọrí okòlẹ wà yẹn ìlérè láìpẹ́ láì jìnnà ẹ ń bọ̀ ní orílẹ̀-èdè yín láṣẹ Ọlọ́run àlùbáríkà yìí pé inú òtútù bẹ́ẹ̀ ṣẹṣẹ wàhálà tó nílẹ̀ tó ń dá tọrọkọ bọ̀ gbogbo àwọn èèyàn wa àtàwọn lọ́tún ló sì pé kí wọ́n mọ jẹun kí wọ́n mọ wà ókè Ọlọ́run bá tó láyé tó lọ́run wọ́lá wàhálà tí gbogbo àwọn aráàlú èbó tó wà káàkiri ń ṣe láyé dákun tètè gbòmìnira Yorùbá fún wa o tètè gbòmìnira Yorùbá fún wa o torí pé láìpẹ́ láì jìnnà gbogbo ẹ̀ tẹ́ wàhálà èbó tẹ́ ń ṣe wàhálà yẹn ẹ̀ ń bọ̀ lórílẹ̀‐èdè bàbá yín láìpẹ́ yìí ẹ gbà bẹ́ẹ̀ 100% ni àwọn òṣèlú kankan tó rẹ́ mi iṣẹ́ kankan tó bá dẹ̀ jẹ́ pé olóṣèlú ló rán mi èmi nu Ọlọ́run tó yẹ pé olóṣèlú ló rán mi èmi nu Ọlọ́run èmi ò dẹ̀ jà fún olóṣèlú kankan mọ́ ń jà fún àwọn ọmọ àwọn ẹ̀tọ́ àwọn bàbá wa ni ẹ̀tọ́ àwọn brọ́dà mi àtàwọn àǹtí mi lórí ọ̀rọ̀ Yorùbá ni so ohun tá à ń fẹ́ǹsì ni pé kí gbogbo aṣèrà lọ́kàn Yorùbá Nation ló gbé bá bàbá wa Tinubu máa sọ̀rọ̀ sókè láìpẹ́ báwọn tiwa làwọn ṣe ẹ mọ̀ bú wọn èmi ò fẹ́ kẹ́nìkan gbogbo ẹni tẹ́ ń ṣe fídíò tẹ́ ń bú bàbá Tinubu mo bẹ̀ yín ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀ ẹ stop ẹ nídìí ẹ gbogbo àwọn tí ò tí support wa máa support wa láìpẹ́ yìí torí Yorùbá Nation la fẹ́ bàbá ní ó máa padà wá sí president wa nílé Yorùbá Nation níbẹ̀ ni wọ́n ti gba tíkẹ́ẹ̀tì kì í sọ̀dọ̀ àwọn Fúlàní tíkẹ́ẹ̀tì Fúlàní wọn tán ra wọn àwọn èrè fún tíkẹ́ẹ̀tì mo rọ̀ yín bàbá Tinubu ẹ mọ́ lọ gba tíkẹ́ẹ̀tì Fúlàní wọ́n mọ́ dá yín láàmú ẹ wá gba ti Yorùbá ilé ìfúnra yín mọ̀ pé Yorùbá ó lọ inú ọkàn yìí gẹ́gẹ́ ọmọ sọ fún yín náà pé Yorùbá ó lọ so Buhari mo tún pè ọ lẹ́ẹ̀kan sí mo ń fi àsìkò yìí rọ ìjọba Buhari kọ́sọ́ gbogbo àwọn Fúlàní tí ń bẹ lórí ilẹ̀ Yorùbá láti sísìn lọ pọ́palẹ̀ ẹrù wọn o
láti sísìn lọ ẹ tún wọlé ẹjọ́ mẹ́ta tún lọ pa brọ́dà wa kan mọ́nu mọ́tò lọ́nà Èkó ń bí báyìí so àrífín yẹn ti wá pọ̀ gan láti Monday lọ afẹ́wọnú gbó ti Fúlàní face to face láfẹ́jọ gbà face to face no going back gbogbo bí tilẹ̀ Yorùbá gbogbo bádìrì ilẹ̀ Yorùbá afẹ́wọ gbó tira wa bí Fúlàní ló wá lágbára lórí ilẹ̀ Yorùbá ni o tí ń jí wa brọ́dà mi gbé tí ń kidnap tó ń gba ransom lórí wa ẹ̀ẹ́dẹ̀ níbẹ̀rù Ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ lẹ́sẹ̀ ìjọba alẹ́ wa lórí ẹ̀yin bàbá wa ẹ̀yọ́ bàbá wa bá ẹni láti sọ̀rọ̀ kẹ́ dìde báyìí o because àwa tẹ́ ń sọba lé lórí náà ń jí gbé yìí àwa tẹ́ ń sọba lé lórí náà ń rape àwa tẹ́ ń sọba lé lórí náà ń kidnap náà ń gbowó náà ń padànù ẹ bọ́ sí pàdébọ́dé dànù jojúmọ́ wọ́n tún jọba gan gbé ẹ̀wá ẹ̀ṣẹ́ ti pé mọ̀kànmọ̀kàn lóye kan oyè tó kan ara. láṣìṣẹ́ Ọlọ́run bó ṣe máa rí nìyẹn. ká tó parí ètò ẹ bá wa kí bàbá wa Adébóyè tí ọmọ wọn ṣaláìsí ẹ jẹ́ àfi àǹfààní ìkàfé kí bàbá. ṣé bàbá ti support Yorùbá Nation ni táwọn akí wọn. wọ́n máa support bàbá. rọrọ àṣẹ ṣọ́ọ̀ṣì lórí tá à ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ là ń ṣe àti pásítọ̀ ni àti àfa àwọn àlùfáà wa gan jíṣẹ́ fún wa a nílẹ̀ àti káwọn bàbá Adébóyè kí n tẹ̀mí pẹ̀lú àwọn yòó bàbá Adébóyè sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá ẹ wo iye èrò tí ń bẹ ní ṣọ́ọ̀ṣì bàbá Adébóyè ṣé báyìí wọ́n sọ̀rọ̀ fún wọn pé kí gbogbo ọlọ́jọ́ Yorùbá Nation a nílẹ̀ àti kí wọn Ọlọ́run ọba tó bá ṣe tẹ́ fúnra rẹ̀ ní ọmọ béèrè lọ́wọ́ gbogbo ọ̀tá Yorùbá pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ẹni tí ń bí ní Yorùbá tó ní Yorùbá ò ní délẹ̀ lérí wọ Ọlọ́run bó ṣe ń pọmọ wọn ní kọ́ ọmọ pàyàwó kọ́ ọmọ pàgbó fámìlì wọn gbogbo anybody tó bá ní Yorùbá tí ó bá ti support Yorùbá Nation gbogbo àwọn tó lágbára lọ́wọ́ gbogbo àti pastor ní gbogbo wọn tó bá ní agbára lọ́wọ́ tó bá sì lérò source tí wọ́n support Yorùbá Nation wọ Ọlọ́run ó pè ọ́ wọ́n lọ́ba tó ní mí tó ní gbogbo nǹkan lọ́dọ̀ wọ́n lọ́dẹ̀ dá wa ọ̀dẹ̀ dá wa fún ìyàjẹ́ gbogbo àwọn àgbàlagbà tí ń bẹ lórí ilẹ̀ tí wọ́n rí tẹ̀rí bí àti jẹ wa tí wọ́n rí pé àwọn Fúlàní dí wa gbé wọ́n gba ransom wọ́n ń dà wá láàmú tí wọ́n support wa bó ṣe ń pọ̀ mọ́ ní kọ́ mọ́ pàyàwó wọn bẹ́ẹ̀ ni ó rí nígbà máa kí bàbá kan. a dúpẹ́ fún gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire àníri jù báyìí lọ ní alẹ́ yìí ẹ tún máa darapọ̀ mọ́ wa ẹ múra o látẹ̀kọ́ láti gbogbo bí next week ọjọ́ Saturday ẹ máa pàdé wa ní Ọ̀ṣun rally mega rally lọ́sùn peaceful rally àwọn kan ti ń parọ́ mọ́ gọ́vnà kó ní àmọ́ wa gọ́vnà sọ bẹ́ẹ̀ gbogbo gọ́vnà sọ fún kíkẹ́ mọ́ wa gọ́vnà sì aṣọ kíkẹ́ mọ́ wa sórí ilẹ̀ mo ti wà lọ́sùn láti 1985 ilé bíi mẹ́ẹ̀ẹ́dógún mọ́kọ́ lọ́sọ̀gbó nìkan gọ́vnà sì aṣọ kíkẹ́ mọ́ wa ṣe rally lórí ilẹ̀ Yorùbá kò sí gọ́vnà tó tó bẹ́ẹ̀ tá a bá ti parí tọ́sọ àlọ́ Èkìtì lọ́dọ̀ bàbá mi Fáyẹmí ọmọ Yorùbá tàtà ni à ń lọ Kwara State gbogbo bẹ̀ láde ọmọ Yorùbá tàtà mo fi ń dá ọmọ Yorùbá lójú pé wàláhì Ọlọ́run ọmọ Yorùbá tàtà ní Fáyẹmí aṣíwájú rere ta lè tẹ̀lé ni níjọ́ tí wọ́n ti táwọn kan ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìbátan tákù Yorùbá Nation ṣẹgbọ́n kí Fáyẹmí sọ ṣẹgbọ́n kí Fáyẹmí tákù wà ní ẹ̀rẹ̀ ń bú Fáyẹmí èsẹ̀ntẹ̀ lè tákù gbogbo Yorùbá níbẹ̀lẹ̀ Fáyẹmí gbogbo ẹni mo fi sọ ọ̀nkú mi Fani Káyọ̀dé gbà fún ẹ kárí ọ̀n ó sì jẹ́nu ẹ̀ṣẹ́ mo dúpẹ́ gbogbo Yorùbá pátápátá ẹ̀ṣẹ́ o èmi Sunday Igboho wọn ò kidnap mi ò sì jí ń gbé mo sì gbowó lọ́wọ́ olóṣèlú kankan àlàáfíà mo wà ọkọ̀ tí mo rà tí wọ́n gbé dé Prado yìí kí ló náà ń tà mo ti rà á láti last year mo fẹ́ fi ṣe December ni olóṣèlú tó bá fún mi lówó tó bá lè jáde wo olóṣèlú tó bá gbó fún pé kí n mọ̀ ṣe Yorùbá Nation tó ìfẹ́